bàbá wa ọba Dr. Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tilẹ̀ Ìlú, Chairman Ogun State Muslim Council, ọba nìyẹn, Chairman Ogun State Muslim Council, Amiru Muluki Muslimin ní ìbílá Yorùbá. Gbogbo àwọn àfáà nílẹ̀ Yorùbá tí èyí Ìmámù Ògbómọ̀ṣọ́ náà lẹ́lẹ̀ oníkọ̀ mọ́mà náà fà lápawọ́pọ̀ táa fi Àwùjalẹ̀ Ìjẹ̀bú ṣe Amiru Muluki Muslimin kọ́ máa jẹ́ olórí gbogbo àwọn ọba tí tẹ́lẹ̀ Yorùbá. Àwọn ọba tí wọ́n jẹ́ Mùsùlùmí ó láyò lórí wọn. Ìgbà bá ní lọ yan bàbá lórí wọn. Ìmámù Ògbómọ̀ṣọ́ náà wà nínú chairman planning committee. Bẹ́ẹ̀ bá wo ń gbà yẹ́ rí. Àìbẹ̀ẹ̀kọ́, náà ẹni táwà wá yàn, ìgbàtàn wá bẹ́ẹ̀ sí wọn, àwọn kan wá jáde wọ́n wọ ṣàkì. Ọlọ́run aṣàánú wa, Ọlọ́run aṣàánú púpọ̀ láwá wá ní ìjẹba ìtòrí ọ̀lọ́. Tí kò yẹ kẹ́ ẹ máa àwọn èèyàn ilé. Ọlùkú máa wé èèyàn. Ẹ wá wo bàbá yìí. Ṣé mọ̀ pé ìkan nínú tí Buhari ṣe ilẹ̀ ní mo sọ lẹ́ǹkan ìyẹn ọ̀nà tó dáa tó rìn tí wọ́n rìn délùú wọn. Bàbá yìí náà wá ṣe kíní kan tó dáálẹ̀. Àwùjalẹ̀ àwọn ni wọ́n sponsor bill lọ sí Ogun State House of Assembly. Àwọn náà initiate bill yẹn wọ́n dẹ̀ dúró tì. Wípé kí ni o, gbogbo ọba tó bá ti kú ìlànà ẹ̀sìn rẹ̀ ní kan fi máa sìn. Àwọn kú lọ́rọ̀ pé mo sàsọ́ọ́lẹ̀ wọ́n gbé lọ sí House of Assembly l'Ogun State. Nígbà wọ́n gbé débẹ̀, wọ́n wá jíròrò lórí ẹ̀. Gbogbo assembly tí wọ́n jókòó, tí wọ́n jíròrò lórí ẹ̀, tí wọ́n sì páàsì bíìlì yẹn, Ọlọ́run ni ó dáa fún gbogbo wọ́n sì jókòó tí wọ́n páàsì ẹ̀. The executive governor of Ogun State. Dàpọ̀ Abíọ́dún, Ọlọ́run ni ó dáa fún Dàpọ̀. Dàpọ̀ wá wọ́n ó sáyẹ̀ntù lọ olófin l'Ogun State. Ọba Síkírù Adétọ̀nà wá jáde láyé Àwùjalẹ̀. Wọ́n wá fẹ́ lò òfin yẹn. Àwọn kan wá jáde, wọ́n wọ ṣàpárá wá. Èyí tí wọ́n ń pè níjọba nìyẹn. Gbogbo tí a lè fi wá àṣìṣe níjọba lè fagbára sí. Ó ti dòfin already. The government has to execute that law. The government has to execute it. Kò sẹ́ni gbogbo bẹ́ẹ̀. Àwọn wọ́n ní wo èròpù ọba mọ́ nínú Islam wọn a máa rí òkú àwa Mùsùlùmí. Wọ́n wá bí Àwùjalẹ̀ ẹ̀ta, wọ́n kírun sí la, wọ́n sì ṣe síbi tó wu Àwùjalẹ̀ pé kí wọ́n sí òun sí. Ibi tó wù lẹ́mí ẹ̀ pé kí wọ́n sí sí. Ọ̀rọ̀ pé ibì kan náà ń sí àwọn ọba sí, ibì kan náà ibi ó wù lẹ́mí ẹ̀ ní gẹ́gẹ́ bí Mùsùlùmí, wọ́n sì ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ̀ bá fẹ́ kí wọ́n gé yín lórí, kí wọ́n hàn yín lápá, kí wọ́n máa jẹ ọkàn yín, kí gbogbo ẹ̀ lóríṣiríṣi, inú Islam ni ẹ máa bọ̀. Ó yẹ Àwùjalẹ̀ àbí ọ̀yẹ́? Ó yẹ. Ẹ wo bàbá, ẹ wo bá, mo wá kí bàbá wa Ìmáàmù Ìjẹ̀bú. Bàbá dáadáa púpọ̀ ni wọ́n. Bàbá, he stood his ground. Pé Àwùjalẹ̀ Mùsùlùmí ni wọ́n. Wọ́n ń ṣe ọ̀ṣẹ́bọ. Wọ́n sì mú dáadáa. Ọlọ́run jọ dáa fún wọn. Tó bá jẹ́ mọ́mù mi ni yọ́ mọ̀ ọ̀gbọ̀n bí ewé ìjọ́ méjì. Ọlọ́run bá fún kí ajagun wá ní. Ọlọ́run bá fún kí ajagun wá ní. Báwa ọba Dr. Jimoh Ọládùn ní Oyèwùmí. Ajagunbalẹ̀ ìtọ̀ CFR Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. Ọlọ́mọṣẹ́ bá wa kẹ́mọ̀. Gbà bàbá jáde láyé. Ọjọ́ pọ̀ lóluwá kìí ṣe sí.
ẹ̀yin kan lè ti máa Jagungbadé pẹ́ o káwà tó dé, ṣùgbọ́n wọ́n bá àsìkò tèmi lò pẹ̀lú wọn ìjọtálà yìí ọ̀rọ̀ bá wá lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ mọ̀ pé bàbá èyí ṣọ̀ṣẹ́ bọ́ ní kẹyà yìí o ṣùgbọ́n àsìkò ọ̀rọ̀ tí ìtò nígbà bàbá kú tèmi wá débẹ̀ àwọn kan náà wá ló mọ́ mọ́ rìn kọjá láàrin wọn rìn kọjá àyà ní níjó ògùn lọ bó olóògùn náà tó ń pẹ̀ bí ewé jókèlè wọ́n mú ọ wọ́n rìn kọjá lára bí wò ó sì wọnú ilé ẹgbẹ́ bàbá àtà ọlọ́njẹ́ ó dáa fún Abdulmajid Bísóyè ọlọ́njẹ́ ó dáa fún ó ní ìmọ̀ Muslim ní dájú mímọ́ ní you don't need to tell me mọ́mọ́ you don't need to tell me èmi mọ̀ fún rárá tèmi pé mùsùlùmí ni bàbá a sì gbé bàbá àtà awẹ̀ wọn níwẹ̀ mùsùlùmí àsìn wọn nísìn mùsùlùmí gbogbo ètò Islam láṣẹ fún wọn bó ti tó àdíkò sí jẹ ẹnìkan orí kìíní kan mú lára wọn wọ́n wá lẹ́ni tó ṣe ní òní lójọ́ méjì ó wá dọdún mélòó ẹni tó ní òní lójọ́ méjì náà mọ́sá ìsáàlù torí bẹ́ẹ̀ ẹgbó déédé ẹ̀yìn àfáà gbogbo àwọn olóògùn tẹ́ ń wò yẹn wọ́n ní nǹkan kan gbọ́kọ́ tún gbọ́ dáadáa gbogbo olóògùn ò ní nǹkan kan láti ìwọ́lẹ̀ ẹ̀rú kan gbà àárín wọn làwá ti kọjá àkọjá láàrin wọn àjàrínà mímbá ilẹ̀ ẹ̀dìhì sàdá wà mí ní kálífìhì sàdá fáàgbì sáyẹ́nà ń fà hún lá yóò sí rú ìyẹn wà ní Al-Kùránì ẹ̀rú wá ń bà wọ̀ ìyẹn wà ní Kùránì ẹ̀rú wá ń bà wọ̀ tí mo fi lọ tí mo fi bọ̀ ìdàndán ni wọ́n ń wọ ẹnìkan orí nǹkan kan ara agbára tí ń dẹnu Kùránì nù ojú bẹ́ẹ̀ lọ àwọn sọ́njọ́ náà lọ́hùn pé gbogbo ẹ̀yin ìlú tó kù ìjọ ọba ayé bá kú ìjọ ọba ayé bá kú ni wọ́n rí yanjú Ìjẹ̀bú yẹn à ń retí ìlú ti nínà ọlọ́njọ́ ọdún àbáwọn Ìjẹ̀bú wọ́n ṣe Àwùjalẹ̀ dáadáa o gbogbo ẹ̀yin ọba Ọ̀yọ́ state ẹ̀yin náà wá kóra jọ ẹ ṣe bí Àwùjalẹ̀ ṣiṣẹ ẹ gbé lọ sí House of Assembly kí gọ́ọ̀nà Ṣèyí Mákindé náà bá wa buwọ́lù káwọn náà tó kú òun bẹ́ẹ̀ wípé kí ni o gbogbo ọba tí bá ti ń kú lọ́yọ̀ state ìlànà ẹ̀sìn wọn ni wọ́n fi máa ṣe wọ́n kí wọ́n tún wá fi kan kún lọ́yọ̀ state èyí tí wọ́n fi kún ni pé gbogbo ọba tó bá fẹ́ jẹ ìlànà ẹ̀sìn àní kó fi máa jẹ yes bí mùsùlùmí ọba jọba àwa mùsùlùmí ní ká lọ bá ń pè bí ká ṣe pè bí fún a mọ ìpè bí ṣe ìpè bí báwo àwọn alámọ̀ pé bí ṣe jù ayá pè bí ìbẹnu Kùránì àdíìsì pè bí ìbẹ nínú àdíìsì Ànábì a kò gbé jáde fẹ́rí pé àṣí àwọn náà a ní ìpè bí a sì mọ̀ pé bí ṣe àwọn ò sì ní ṣèpè bí fún òyìn kọ́mọ̀ bàbá àṣẹ lo ipò ọba torí bẹ́ẹ̀ báwọn kírísítẹ́nì náà bí kírísítẹ́nì náà bá fẹ́ jọba káwọn ẹlẹ́sìn kírísítẹ́nì ká ṣèpè bí fún àwọn oníṣẹ̀ṣe tó bá fẹ́ jọba káwọn oníṣẹ̀ṣe wọ́n ṣe ìpè bí fún ọwọ́ sọ pé àpèrè yín àpèrè olóòṣà ní ta ló sọ bẹ́ẹ̀ àjọ làpèrè ní mùsùlùmí tó bá wá jọba ọba kọ́mọ̀ jọba mọ́ ẹ́sàdì fáńjọ́ kan yóò mú mùsùlùmí ó tẹ́lẹ̀ jẹ́ pé kò ní ìtọ̀rọ̀ tí kò ní ìdí fá á ṣe sí ara abẹ́lọ́ ọlọ́mọ́sá ìbá wa fi ọ̀rọ̀ kẹ́ àwọn bàbá wa méjèèjì Allahumma àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ Allahumma fún ìdáhùn warhamhum wa fihim wa fa'anihum bila hawla wala quwwata ní